Hello, Baba tó bí lọ́wọ́ gbogbo ológun yẹmi kò yẹ sọ ọmọ àgbẹ̀ tí kò rí kù sá. Yọ̀bí lọ́lọ́ ọmọ ibẹ̀ bọ́gìlẹ̀ ìkò yẹ sọ ọmọ àgbẹ̀ tí kò rí kù sá. Ọmọ ológbòjò ẹsẹ̀ gbé ara ògbòjò aráàjò polúkẹ́ àsúnkẹ́ bí ẹ̀sìn súnmọ́ ike rẹ̀ òjò tó yẹ kí wọ́n mọ̀ ṣe gbé ọ̀fọ̀ yẹ kẹ̀yìn rẹ̀ òjò tó sá. Kí wọ́n mọ̀ ṣe gbé ọ̀fọ̀ sá láwẹ̀. Àkọ́jí ike rẹ́wádìíkẹ́ àmúṣe ìyá ọmọ níkẹ́ èrè ọmọ láǹgẹ̀ wọ́n sọ ọmọ bàtà ọmọ wọ́n sọ kéékèèké ìwúlẹ̀ ẹgbẹ́lẹ̀ ìbora bí aṣọ ọmọ pàṣọbọ̀rọ̀ kíra ẹni gbẹ̀rí ìgàlẹ̀ jọ̀dá kíkà gómi ìyá ọmọ jọ̀dá ń gbàgbọ́n ta dírékè olóògbòjò òmàgúdégé bí aṣọ ọkọ mi ò jòwẹ́ kúkúrú mi wẹ̀ lẹ́sà wọ́n rọ mi wẹ̀ lọ ní ọmọ ìdájọ́ eré ogun ọba ọmọ akólọ́sọ̀ ọ̀fà lọ́sì ogun àjàrẹ̀ yìí láti fẹsẹ̀ wù mí obìnrin lọ́lọ́gbòjò jùmọ̀ láti múlẹ̀ bàbá yìí súnmi ìlọ ìsòkò àníkò ilé aṣọ bàbá wa dára wà lọ lẹ́wọ̀n bàbá tó bí ọlọ́mọ ẹ̀sọ́ gbímọ ẹ̀yọ́ rùbọ̀yà ẹ̀sùn kẹ́sì.